Karabaja ọmọ bọ̀ níní gbọ́bá lẹ́bàdó mú ní ọmọ bọ̀ níní ọdẹ tí dìde bàbá rí orí mú ní sàbẹ̀ lọ́ba paramá ìjàbí ìbínú bí àṣẹ inú ọ̀gọ̀dọ̀ bí kòkò ògì inú ìbá bí kòkò ògì ẹlẹ́kọ̀ọ́ ìbá ti rí dá ìjàbí ò. Àṣẹ. Ògìdẹ́kùnrin òkú oríire. Akánimọ́lá òkú oríire. Ìjàbí òkú oríire. Ìjàbí ọmọ Akánimọ́lá. Òkú oríire tó ní ọmọ Ògìdẹ́kùnrin ọmọ ọgọ́mọ Karabaja. Ìjàbí ọmọ abẹ̀yẹ olóńgbò ògì tí olóhùn ké balẹ̀ ké ìgbà
tí ó sàn mọ́ alẹ́ ìbàdàn bá tó gbé ẹ lọ. wọ́n ní ẹdúró ẹ̀yin tẹ́ tẹ̀lé bàbá wa Lékan Àlàbí wa nǹkan sínú ẹ̀. owó àbọ̀ olórí èmi náà fi sí báàlú àníyàn kájú àfi sí. ìyàwó náà fi sí ìyàwó náà wà náà ẹ̀ka ìwà tó fi náà sí ẹ̀ka àlùfáà àbáwá ọ̀tún balógun náà wọ́n dá sí o. ṣé ẹ bí wọ́n ti bẹ̀rẹ̀ wọn. bàbá mi balógun rẹ̀ bàtà wọ́n ti kó eléyìí wá síbẹ̀. kábíyèsí olúwàdí rẹ̀ bàtà bàbá mi olúwàdí abẹ́rẹ́ wọ́n ti sí o. mo fẹ́ rí fóònù o. Owó ìwé lọ́kàn tí wọ́n bá fi ewé bá wọn lórí. Owó ìwé ìgbà ẹ̀kí bá yẹ yẹrí láti ṣe. Onímọ̀ àgbà wọ́n sún síwájú. Kábíyèsí ẹ̀mí wẹ́ẹ̀kù. Bí agbára Ọlọ́run ẹ̀mí bẹ̀rẹ̀ àrùká. Ẹ̀mí dààmú. Kábíyèsí kẹ́kẹ́ àtàwọn wá ní láti gbáṣẹ́ tí gómìnà ìgbà ṣe ń mú ó ṣe ní ìyẹn. Kábíyèsí náà ọ̀gbọ́n kábíyèsí wọ́n máa ń ọmọ ìlàgọ́sì mi. Ẹ̀bùn tẹ́ ẹ̀bùn tí ẹ̀bùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní agbára náà ilé ní ẹ̀bùn tí a ṣe wọ́n fún ìtúkẹ́ sọ̀tọ̀. Pẹ̀lú ìjọba kábíyèsí lábẹ́ àṣẹ́gbà rí. Adégbọ̀lá ọmọ. Kábíyèsí ẹgbẹ́ mi fi àṣẹ sí ẹ̀mí ẹ̀bùn. Bàbá ẹ̀bà tẹ́sí ẹ̀bà ìgbà tẹ́sí ẹ̀bà tẹ́sí ẹ̀bà ìgbà tẹ́sí tí wọ́n padà sọ́dọ̀ ọ̀tún oníbàbà ẹ̀mí ìrẹ́ kù ẹ̀mí káàmù ìjọba bọ̀ọ̀lù. Ọ̀tún náà bẹ́ẹ̀ ni ìṣòro náà àti ìwé ọ̀gbọ́n sọ́ọ̀tì náà lágbára náà àti ìjọba òkú. Olóyè ẹ̀mí wọ́n kú lágbára náà. A tọ́jọ́ bàbá bẹ́ẹ̀ náà ẹ̀wà nípa ìyàwó náà. Wọ́n apá ọwọ́ ìtọ́rú àtẹlẹsẹ̀ ìtọ́rú apá àtọ̀ ìtọ́jú apá àtọ̀ ìtọ́rú. Àwọn ẹni máa ń rìn lórí ọdún òsìkà tàbí lórí ọdún ọdún máa ń rìn àbí ọdún ẹ̀rọ lẹ́yìn àwọn ọ̀gá ẹni. Ọlọ́run tọ́ náà bò sọ̀rọ̀ ewé sọ̀rọ̀ àgbà mi. Special rule. Ojú bí
Ọlọ́run àwọn ọmọ pápá ọmọ mẹ́sàn kò ní ká ti bàbá ẹ sáré bàbá ní agbára àwọn tẹ́lẹ̀ ìjọba àkájọ bàbá lórí olówó ẹ̀wà àkájọ ìjọ ọgbà ìdáàbòbò gbogbo olówó ipa àtijọ́ tó ti bá ti bẹ́ẹ̀ láti gbà lórí ọmọ àwọn àbá ìwà lórí eléyìí eléyìí ọ̀gbìn máa ń bò gbogbo ilé tó bá wọ̀ ilé ìlú gbẹ́nu ilé ìlú gbẹ́nu wọn ọ̀nà ìlú náà ní o ẹ̀rù ní ìkọ́ni wọn ní o ẹ̀rù ní ìjáde ẹ̀rù ní ìkọ́ni wọn ní o ẹ̀rù ní ìjáde lágbára tó ní ìjọba owó tí náà kájú pẹ̀lú ìjọba kábíyèsí owó tí ìṣòro náà ti lórí ó ti lórí ní náà. ọmọ Olúdẹ̀gùn òkú oríire kábíyèsí Àkànmú ọmọ Olúkò ó tún kú oríire ọmọ akọ́lá lọ́la ọmọ akóyè lóye Olúkò ọmọ ọ̀run ayaba àpẹẹrẹ orí làápà àti asọrùn làápàtà ẹlẹgẹ balógun òkú kalẹ̀ aládé ewúra agbẹni bí òjò balógun ilẹ̀ Ìbàdàn ẹ tún kú oríire tòní o Adégbọlá ọmọ alágbọlá oṣù ọmọ ọ̀nà àká ọ̀nà ṣògùn ó kúrú kalẹ̀ ń bẹ̀ ń agaga kábíyèsí lọ́dọ̀ bàbá mi agaga lé kàdá lórí ogun. Ògùdùgbà àtọ̀rọ̀ orí ọ ọ̀fọwọ́sí ẹ̀ṣin ọgbọ́n ẹ̀dẹ́ àti o àtàríwá ọ̀sẹ̀ tọ̀ olúwa fọwọ́jẹ́ múlẹ̀ wa. ọdún ẹ̀dẹ́ ajúwèjúwe ẹgbẹ́ ìmọ̀lẹ́ wa òpó yìí ọ̀sà lókè Ìbàdàn bàjẹ́ kolóbì kárẹ́lẹ́ eégún tí ń bẹ lóde àwọn bàbá rẹ̀ nu orí oyè sùta ó tó di pé gbọ́ ìyálé yóyó kó lókè Ìbàdàn gbogbo ẹ̀rọ ayẹyẹ lónìí bàjẹ́ kolóbì lẹ́mọ̀jágbá ìlọ́lọ́kẹ́ ẹlẹ́ta. Ọ̀gàgẹ́ eégún ojúde àwọn bàbá rẹ̀ kan ní bàbá délé ìfikúnlé olókè ọmọ àgbàgbà àṣẹ. Ẹ̀yin lọ́gàgẹ́ ọ̀gàgẹ́ bẹ́ẹ̀ náà ìfikúnlé ọ̀gàgẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí fún sọ́rọ̀ rẹ̀ o. Kábíyèsí sọ́rọ̀ rẹ̀ o. Ọlọ́run bàbá ẹgbẹ́ o. Ọlọ́run bàbá ẹgbẹ́ o. Ọlọ́run bàbá ẹgbẹ́ o. Ọlọ́run. Sọ́ọ̀ bàbá ẹgbẹ́ o. Owó ewé sà. Owó oríire tó ní oríire ńlá. Ọdún ẹ̀dẹ́ lóde bàbá rẹ̀. Apá ọlọ́run kan ní àtẹnẹsẹ̀ òkú kọ́kù apá àká ọ̀tá gbogbo. Apá ọ̀tá òkú kan.
Akíkanjú ọba mi àkànjú ọba. Ẹlọ́ba nìbàdàn. Adégbọ́lá o. Alákòólá o sùn. Lọ́yẹ̀wò ni àjíwọ̀. Ọmọ ẹ̀dá sọ̀rọ̀ lọ́lẹ̀ ní ọjọ́ wọlé. Ẹgbẹ́ lòun ṣe lọ́rọ̀ àtẹ̀fẹ́ ní ẹsẹ̀ ẹ̀tẹ̀ náà. Kábíyèsí ọba tó. Olúbàdàn tó ní ọba o. Ọba àrùsà márùn ti ṣẹ́wọ́ lù. Ó dé lẹ́bàá ìjẹ̀rọ bá tún lé. Àwọn tí wọ́n jọ wá ẹgbẹ́ kan wọlé ọ̀gá rẹ̀ ní ìgbésẹ̀ náà. Ó sì bẹ̀ tà báyìí náà. Ẹgbẹ́ náà, ilé ìgbésẹ̀ náà ọ̀nà ìlú náà ní ẹ̀rọ tó ìjọba rẹ̀ ní ẹ̀rọ ní ìgbésẹ̀ náà. Àwọn ayé ní ìgbà rẹ̀ ní ẹ̀rọ òṣìṣẹ́ ìgbà rẹ̀ ní ẹ̀rọ. Yeah, we're put back. Thank you.